Gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lájò àwa ti ń pariwo lójoojúmọ́ la fi ń pariwo yìí wípé ohun tí àwọn agbésùmọ̀mí yìí ìyẹn àwọn Fúlàní ohun tó fà á tí gbogbo wọn fi ń ranjú tí wọ́n ṣàfẹ́ gba ìjọba lóní tipátipá tí wọ́n ń jí àwọn èèyàn wa gbé lọ́tún tí wọ́n ń jí wọn gbé lósì àṣírí ti tú o bẹ́ẹ̀ ni in fact gbogbo ọmọ Yorùbá ìwọ tó bá ti bú ààrẹ Bọ́lá Ahmed Tinubu rí lọ́wọ́ yìí lọ tọrọ dáríjì àṣé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àṣé bàbá yẹn wọ́n Nàìjíríà gan kò sí lọ́kàn bàbá yẹn kán pín ìlú ló wà lọ́kàn bàbá nígbà tí bàbá pariwo pé ẹgbẹ́ kínní yìí wá èmi ló kàn ẹ mọ̀ pé ó ti pẹ́ táwọn náà ti ń pariwo pé bàbá yìí at least ọdún mẹ́rin ti kan bàbá yìí now àwọn Fúlàní wọ́n wò ó pé tí bàbá yìí bá continue pé ó fẹ́ parí ọdún mẹ́rin yòókù ó máa pín Nàìjíríà ṣáà ni ó pẹ̀lú àwọn ìdí tí wọ́n fi ń rò pé kẹ́tètè yọ bàbá yìí so that táwọn bá ti wọlé padà lásán wọn bí wọn dáa pé kẹ́nìbọ̀dì tún pín kẹ́nìbọ̀dì sọ̀rọ̀ pé wọ́n fẹ́ pín Nàìjíríà gbogbo báwa ṣe ń pariwo pé Yorùbá nation Oòduà nation tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tán ṣe bẹ́ẹ̀ pé kò kàn wọ́n irọ́ ni o bó ṣe ń lọ sìn gbogbo ẹ̀ ó ti gba òde kan ìwọ tó bá ti gbọ́ àwọn Fúlàní wọ́n ní pé ìdí tí àwọn ṣe ń ṣe gbogbo nǹkan táwọn ṣe táwọn ń ba ìlú jẹ́ káwọn ọmọ ìlú kan má ba vóòtì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́lẹ́kejì tán fi ń jí àwọn èèyàn gbé tán ń pa àwọn èèyàn lọ́tún tán ń pa àwọn èèyàn lósì ìdí náà ni wípé wọ́n wò pé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá fi lè wọlé lẹ́lẹ́kejì ó máa at the end of the day ó máa prepare nínú tẹ́ẹ̀mù yẹn nínú session tí wọ́n wà yẹn nínú tẹ́ẹ̀mù tí bàbá yẹn wà bàbá yẹn máa plan àti pín Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò pé kí ló fà á tí ó fi jẹ́ pé olóyè Sunday Igboho lọ́wọ́ kan ó dẹ̀ ní pé bàbá yẹn gbọ́dọ̀ parí ATS ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní gbogbo ọ̀rọ̀ yẹn ò yé àṣé mẹ́wàá ṣẹlẹ̀ ní junior ẹni tí ò bá débẹ̀ kò lè mọ bó ṣe ń lọ now àṣírí wọn ti tú àwọn Fúlàní yìí wọ́n ní àwọn ò ní gbà kí bọ̀bọ̀ yẹn tó ń pè ní Jagaban ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó wọlé ẹlẹ́ẹ̀kejì because nínú ẹlẹ́ẹ̀kejì yẹn lásán ibẹ̀ ló ti máa pín orílẹ̀-èdè Nàìjíríà àwọn kẹ́dẹ̀ẹ́rẹ́ àwọn ò fẹ́ kí Nàìjíríà kí wọ́n pín Nàìjíríà páwọn làwọn ní gbogbo ìlú nǹkan tẹ́rù ṣe wá ń bà wọ́n nìyẹn pé ẹ wò ẹ jẹ́ ká máa jí àwọn èèyàn gbé ẹ jẹ́ ká dá wàhálà lẹ̀ so that táwọn èèyàn bá ti rí pé ó dà pé bọ̀bọ̀ yìí kò capable wọn ò ní fẹ́ vote fún but lọ́wọ́ yìí àṣírí wọn tú no wonder ẹ rí i pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n support ìrù ẹkùn because bàbá náà ti rí i pé pílánì wọn rèé láti da gbogbo ẹ̀rú kò sí wàhálà gbogbo àwọn tẹ́ ẹ jí gbé yẹn ìrù ẹkùn ẹ̀yin náà yá ẹ bọ́ sí gbòòrò àjọ máa ṣiṣẹ́ yìí ni ojú òní ti ọmọ Yorùbá lọ́wọ́ yìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa jó ẹ máa yọ̀ kò sí ṣeréṣeré ń bẹ o bẹ́ẹ̀ ni kò sí ṣeréṣeré pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n fẹ́ pín orílẹ̀-èdè Nàìjíríà kò sí ṣeréṣeré ń bẹ bí gbogbo ẹ ṣe ń lọ àfi tá a bá fẹ́ máa tanra wa nìkan ni ṣe tẹ́lẹ̀ àwọn Fúlàní wọ́n ń wá bí wọ́n ṣe máa wọlé padà plan wọn kẹ̀dẹ̀rẹ́ òun ni wípé tán bá fi lè wọlé tí ilé ayé máa fi parẹ́ àwọn ò ní kúrò ń bẹ̀ mọ́ àṣírí yẹn tú ni pé tí ilé ayé yẹn máa fi parẹ́ àwọn ò ní kúrò ń bẹ̀ táwọn bá dẹ̀ ti wọ bẹ̀ báyìí nǹkan táwọn máa ṣe títí táwọn máa fi pa gbogbo ìlú run àwa la máa lajú ara wa wọn ò gbọ́dọ̀ wọlé wọn ò ní wọlé Ọlọ́run ò dẹ̀ ní gbà fún wọn because orílẹ̀-èdè Yorùbá yẹn òun ni wọ́n target tí kò bá ń ṣe bí àwọn
olóyè Sunday Igboho tí wọ́n ṣe wọ Ọ̀yọ́ National Park àní mọ̀ pé wọ́n ń jí oríṣiríṣi gbé àwọn nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ Yorùbá, àwọn Fúlàní lọ́kùnrin gbó yẹn tí wọ́n ń wá tí wọ́n lọ ń tà á. Wọ́n ti rí pé ẹ wo ilẹ̀ ọlọ́ràá rèé pa àwọn máa jẹ gbogbo ẹran, ṣùgbọ́n àṣírí wọn tú gbẹ̀yìngbẹ̀yìn àṣírí gbogbo wọn tú. Now bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ojú títí gbogbo wọn. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ṣetán àfi tá a bá ń tanra àfi tó yẹ pé àwa nìkan fẹ́ máa tanra wa ni. Bàbá yẹn ti ṣetán àti pín orílẹ̀-èdè Yorùbá. Bẹ́ẹ̀ ni plan tó wà ńlẹ̀ òun ni wípé tí bàbá yẹn bá fi lè wọlé padà tán, kí ló tún kù? Ẹgbẹ́ kínní yìí wá, èmi ló kàn. Bàbá yẹn ti wò pé táwọn bá tún wọlé ẹlẹ́ẹ̀kejì then kí ló tún fẹ́ kù? Pé ṣùgbọ́n ibi tí inú mi ti wá dùn lélẹ̀, ṣùgbọ́n táwọn Fúlàní bá láwọn ò gbà kí bàbá wọlé wọ́n ní tí iwájú ò bá ṣe lọ ẹ̀yìn á ṣe padà sí is better kólúkálukú máa lọ ẹ̀ kí Yorùbá pín kí Ìgbò lọ ẹ̀yin náà ẹ di ilẹ̀ yín mú. In fact tá a bá rò lọ síwájú tá a bá rò lọ sẹ́yìn nǹkan tó yẹ kó tiẹ̀ ṣẹlẹ̀ gan nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ti lose hope lórí Yorùbá nation, Oòduà nation, ẹ má kò sí pé ẹ má lose hope mọ́ o, because Elédùmarè ti ṣetán àti ṣohun ọ̀tun. Àwa là ní gbà wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá mọ́ tiwọn ni ṣùgbọ́n Ọlọ́run ò fún wọn ṣe. Tẹ́ bá rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìjínigbé dínkù. Wọ́n rí i pé olóyè Sunday Igboho ti wọlé tán. Ìdí tí Gumi àti gbogbo wọn tó fi ń wá ọ̀nà pé àwọn fẹ́ yanjú olóyè Sunday Igboho, ṣùgbọ́n lẹ́yìn tí ó bá sí ọkùnrin 1000 yìí wà nílé, ṣùgbọ́n ju gbogbo ẹ lọ tí a bá rò lọ dáadáa Elédùmarè òun ló gbé olóyè Sunday Igboho síbẹ̀ o. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin ọ̀tá ẹ kàn ń ṣe lásán ni. Bẹ́ẹ̀ ni Elédùmarè ti gbé olóyè Sunday Igboho sí ipò tí bàbá yẹn wà. Elédùmarè mọ̀ọ́mọ̀ jù sí àárín ilẹ̀ Yorùbá ni. Now ó ti yí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ẹni tí Elédùmarè ń sọ̀rọ̀ ẹ̀ ní olóyè Sunday Igboho. Ó yẹ everybody lẹ́nu nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n fọwọ́ sí pé Sunday Igboho irú ẹkùn ẹ máa ṣiṣẹ́ yín lọ, mo wà lẹ́yìn ibi ké. Ìtìjú ńlá ló jẹ́ fún àwọn Fúlàní, ìbànújẹ́ ńlá ló jẹ́ fún gbogbo wọn pé pé bọ̀bọ́ yìí tó jẹ́ pé nígbà tí olóògbé Buhari wà nílé tí wọ́n fẹ́ pàdánù tí wọ́n gbà fún bí tó wà ń ṣe pé ọmọ Yorùbá tó wá wọlé yìí pẹ̀lú gbogbo arrangement tá a ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó dẹ̀ já wa kulẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọmọ ọkọ Yorùbá ni wọ́n já gbogbo wọn kulẹ̀ pé irọ́ Sunday Igboho ẹ̀ṣẹ̀ olùkọ́ iṣẹ́ ní tìǹà ṣé iṣẹ́ olóṣẹ̀ ṣó pààyàn ni kò pààyàn náà ṣé ó ṣe nǹkan burúkú ni. Ẹ wo ẹyẹ kọ́ ọmọ yẹn ṣiṣẹ́ tó yẹ kó ṣe. At the end of the day olóyè Sunday Igboho bàbá ń ṣiṣẹ́ lọ lápá yín bá yín sọ̀rọ̀ yìí sókè ló wá kú. Ọmọ Yorùbá nílé lóko ẹ máa jó ẹ máa yọ̀ nítorí pé Elédùmarè ti ṣohun ọ̀tun. Láìpẹ́ láì jìnnà orílẹ̀-èdè Yorùbá máa dúró bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ àṣírí wọn ò ní bò. Bẹ́ẹ̀ ni àṣírí àwọn Fúlàní yìí ò ní bò pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ń sponsor wọn. Láìpẹ́ láì jìnnà wọ́n máa ṣánkú ni lágbára Elédùà. A ní ìjú báyìí lọ yẹn lórí eléyìí. Kí ni ìròyìn lórí gbogbo bó ṣe ń lọ? Ẹ jẹ́ kí n gbọ́ kọ́mẹ́ǹtì yín lórí comment section. Ẹ má dẹ̀ gbàgbé láti subscribe fún ìtúpalẹ̀ mìíràn. Ẹ tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ tó lágbára. Ó tún dọjọ́ mi o, ọjọ́ rẹ ó dàbọ̀.